أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo àwọn ọmọ ìyá nínú Islam, mo dẹ̀ kí gbogbo ojú tó ń wà náà tí kò ń ṣe mùsùlùmí. Ọ̀rọ̀ tí ó ń lọ nípa ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde Marshal nípa ọ̀rọ̀ Ganu kò ṣe Ganu tí gbogbo àwọn àfáà ń jáde lé lórí. Ọ̀rọ̀ náà mo ń wo nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn pé nǹkan kan wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tó ní agbára ju ọ̀rọ̀ tí gbogbo àwọn àfáà ń sọ lọ. Because ọ̀rọ̀ pé àwọn àfáà wa Ganu wọn Ganu ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ. But aburú kan wà lábẹ́ ọ̀rọ̀ yẹn. Aburú kan wà lábẹ́ ọ̀rọ̀ yẹn tó ní agbára tó dẹ̀ ga ju gbogbo táwọn àfáà ń sọ lọ. Ṣùgbọ́n mò ń wòye láti ọjọ́ Friday kí bóyá màá rí àwọn àfáà tó máa sọ̀rọ̀ lọ síbẹ̀, ṣùgbọ́n mi ò rí àfáà kankan tó sọ̀rọ̀ lọ síbẹ̀. Ṣé wá rí ìfẹ́ tí mo ní sí Wasiu Ayinde àti àfáà wa tí àwọn ọ̀rọ̀ yìí tún ṣẹ́ mọ́ lára kò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn wù mí láti sọ. Àmọ́ mo wá wò pé tí n bá ní mi ò ní sọ̀rọ̀ ìpẹ̀lú bọ́rọ̀ ṣe ń gbé mi nínú, tí àdẹ̀rẹ́ ẹlòmíì tó sọ ọ̀rọ̀ yẹn, ṣé bẹ́ẹ̀ náà la ṣe máa wo Alhaji Wasiu Ayinde? A kàn lè máa wo Alhaji Wasiu Ayinde lórí aburú tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn àti àáfàá wa tí gbogbo wa mọ̀ sí Mufuty Ilorin. Kí ni ọ̀rọ̀ náà? Òun ni wípé ọjọ́ tí ìyá Wasiu Ayinde kú, tí gbogbo wa bá wò, a gbọ́ lẹ́nu bàbá Mufuty wípé Wasiu Ayinde wá pọ́n àwọn lé ìjọ tí ìyá Wasiu Ayinde kú gangan, pé Wasiu Ayinde wá gbé òkú yẹ bó ṣe rìn yẹ bọlẹ̀ tán, ó wá sí òde ìyàwó ọmọ wọn gangan níjọ́ tí ìyá Wasiu Ayinde kú gangan tí wọ́n ti rìn wọ́n mọ́lẹ̀. Mo wá fẹ́ pàkíyèsí kan sí gbogbo àwọn àfáà tẹ́ pé gbogbo tí ń jẹ́ àfáà pátápátá ní fẹ́ béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ wa. Torí pé bí bàbá wa Mufuty ṣe ń sọ, àwọn ń sọ ní sọ wípé Wasiu Ayinde wá ta àpọ́nlé fáwọn. Mo wá fẹ́ béèrè lọ gbogbo àwa tá a jẹ́ àfáà yìí pé ṣé àpọ́nlé tí Wasiu Ayinde tà fún bàbá Mufuty ń jọ yẹn, ṣé iyì ló jẹ́ fún bàbá Mufuty ni àbí ó fi kan bàbá Mufuty lábùkù? Ẹ farabalẹ̀ o. Òun ni wípé bàbá Mufuty wọ́n ń ṣe ìyàwó fún ọmọ wọn níjọ́ tí ìyá Wasiu Ayinde kú. Wasiu Ayinde ó wá rìn yẹ bọ̀lẹ̀, ó wá sáré wá dá bàbá Mufuty lóhùn. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn àfáà tá a mọ̀ nípa ṣẹ̀ríà wípé tó kú bá kú fún yàn, ìjọ mélòó lẹ kó fi ṣe tánṣíà? Gbogbo àfáà gbà wípé ọjọ́ mẹ́ta ó kéré jù, kò sí àfáà tí ó gbà. Gẹ́gẹ́ bí ṣẹ̀ríà t'Ọlọ́run àti t'Ànábì Muhammad, ó gbọ́dọ̀ jókòó lé ìjọ mẹ́ta kí àwọn èèyàn máa wá ṣe tánṣíà fún kó máa wá kí onítọ̀hún nílé. Ìyá Wasiu Ayinde wá kú, ìyá tó dá sí wípé òun ló ta ẹ̀jẹ̀ lé Wasiu Ayinde lórí, tí ó sì sí ìyá mi mọ́ lẹ́yìn ìyá yìí. Ìyá yìí wá kú, ó wá gbé òkú yẹ sínú kòtò. Níjọ́ yẹn gangan ó wá ní òun lọ pọ́n àfáà kan lé. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ìfẹ́ wà lára mi fún Alhaji Wasiu Ayinde, ó má ṣì mí gbọ́ o. Ṣùgbọ́n mo fẹ́ sọ nítorí pé ìwọ̀ tí Wasiu Ayinde kó sí ká lè tètè pé wọ́n ṣàkíyèsí ẹ̀. Alhaji Wasiu Ayinde wọ́n lè má wàá mọ déédéé ohun tí wọ́n kó sí, tí mo dẹ̀ ń lérò pé ó jẹ́ kí bàbá Mufuty pé wọ́n ṣàkíyèsí. Torí pé bàbá Mufuty tá à ń sọ tó ń ṣe ìnáwó yìí, àkọ́kọ́ ipò tí wọ́n dìmú nínú ẹ̀sìn ipò ṣẹ̀ríà ni.
ipò ẹ̀sìn ni wọ́n dìmú po ṣẹ̀ríà ni tírú eléyìí bá ṣẹlẹ̀ nínú ìlú tán bá kó wá bá bàbá Mufuty ẹjọ́ òun bàbá Mufuty fẹ́ dá ṣé àáfàá ni bàbá Mufuty máa ní kẹ́ni yẹn gbé ọlá fún ni àbí ìyá tó bí lọ́mọ àbí àwọn òbí yẹn ní àwọn òbí tó lọ́hún so pọ̀ mọ́ rẹ̀ inú Kùránì pé wa qadda rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala takilahuma huffin wala tar'alhuma wa qul lahuma qawlan kariman wa ni wa afdilahuma dhulli min rahmatik wa qul rabbi irhamhuma kama rabbayani saghiran Sadaqallahu al-azim ní àwọn òbí tọ́lọ́hun so pọ̀ mara rẹ̀ nínú Kùránì ipe wa qadda rabbuka alla ta'budu gbọ́dọ̀ sìn nǹkan mi illa iyyahu àfẹ̀mí Ọlọ́run ọba Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ nínú Kùránì o ó wá ní wa bil walidayni ihsana ó gbé wáòlì wátìfùwà wáòlì wátọ̀fí lọ́dọ̀ àwọn oníkéwú ó gbé wáò wá ó so àwọn òbí mọ́ ara ẹ̀ ó wa bil walidayni ihsana tí kí bá pọ́ lọ́hun ò fẹ́ orogún ni lẹ́yìn kọ̀dọ́rọ̀ búkálá táàbùrí láàlìyá ò kò fẹ́ ká máa sìn kan mi kò bá ní ká tún máa sìn àwọn òbí ó wá gbé wá ò wá tí fún wa pé wa bil walidayni ihsana ẹ ṣe dáadáa sáwọn òbí yín inú dáadáa tó mọ́ máa ṣe sóbí òun náà ní péjọ́ tó bí bá ṣíwọ́ ọṣẹ́ inú dáadáa ní wa bil walidayni ihsana ó gbọ́dọ̀ ṣe dáadáa fún ó gbọ́dọ̀ fún ní àpọ́nlé torí pé Ọlọ́run sọ níparí àyà yẹn pé wàkúlílá òmàn qawlan kariman wàbdílá òmàn zulli min rahmatik wàkúlí rọ́bì tó bá pé wọ́n wá ṣíwọ́ iṣẹ́ o wàkúlí rọ́bì irhamhuma kama rabbayani saghiran Ọlọ́run bá mi kẹ́ wọn ju bó ṣe kẹ́ mi nígbà tí mo wà kékeré lọ. ṣé àwọn òbí tó wá dúró ti Wasiu Ayinde tó dúró ti ẹnìkọ̀ọ̀kan wa tó já sí pé ń jọ́ta wà ní kékeré ọ̀pọ̀lọpọ̀ òbí ò ní fojú kọrun tọ́mọ bá sùn ọ̀pọ̀lọpọ̀ òbí ló máa sunkún ló máa jó láìrílù gbogbo ara sọ àwọn òbí wa di wèrè kékeré torí pé wèrè ní jó láìrílù irú òbí bẹ́ẹ̀ ló wá ṣíwọ́ ọṣẹ́ ní èèyàn kan wá ní pé òun lọ ta iyì fún àáfàá kan ju àwọn òbí ẹ̀ lọ àáfàá tó wá lọ ta iyì fún wa jẹ́ àáfàá àgbà tó jẹ́ Mufuty pé tó bá kó ìdájọ́ ìwà bá Mufuty irú ẹjọ́ ló máa dá ẹ̀ṣẹ̀ lé ní. ẹlẹ́ẹ̀kejì bàbá Mufuty tó wá ń ṣe ìyàwó fọ́mọ yìí àpẹẹrẹ irú ẹ̀ wá ṣẹlẹ̀ sí bàbá Mufuty níjọ́ tí wọ́n ń ṣe ìyàwó àkọ́bí wọn ọjọ́ tó ń ṣe ìyàwó àkọ́bí wọn nílùú Ìlọrin mo wà ń bẹ̀ live and direct wọ́n sọ fún mi ọjọ́ méje la fi ṣe ìyàwó náà ọjọ́ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday ọjọ́ tó wá di ọjọ́ Saturday tó jẹ́ kí Wasiu Ayinde wá play Saturday ni Wasiu Ayinde wá play ọjọ́ Saturday kí Wasiu Ayinde wá play òru Friday mọ́jú Saturday ni bàbá ọkọ kú nílé àwọn Bẹ́ngọ́rẹ̀ ìdí mọ̀ sọ àwọn tó wà níbẹ̀ ti máa jẹ́rìí òru Friday mọ́jú Saturday ni bàbá ọkọ kú nílé àwọn Bẹ́ngọ́rẹ̀ nítorí sábàbí pé bàbá ọkọ kú ẹni tó jẹ́ Mufuty Ìlọrin nítorí pé wọn ò tí di Mufuty ńgbà náà o nítorí pé bàbá ọkọ kú wọn wá sínú hall tí a ti ṣe reception níjọ́ Saturday wọn ò yọjú sínú hall yẹn kódà ọkọ àti ìyàwó gan ò yọjú sínú hall yẹn àwa la lọ yẹ Wasiu Ayinde sí njọ́ náà àwa la lọ yẹ Wasiu Ayinde sí njọ́ náà bàbá Mufuty jókòó sílé nígbà tí Wasiu ṣetán ló lọ ṣe tánsíà fún bàbá oníkíjìpá nínú ilé ìyá Wasiu Ayinde wá kú ká gbà pé olórin ni Wasiu Ayinde kò mọ ṣẹ̀ríà kò mọ̀ pé ìwọ ni kóhun fún ìyá òun ò gbúdọ̀ lọ́bi kankan fúnjọ́ mẹ́ta ìwọ ni inú ṣẹ̀ríà Islam ni ìwọ ni kó jókòó sílé fúnjọ́ mẹ́ta kó máa wá kí ká gbà kí Wasiu Ayinde ò mọ̀ òun fẹ́ fi ṣàpọ́nlé ìgbàgbọ́ wa ní pé bàbá Mufuty ló jẹ́ kó dá Wasiu Ayinde padà sílé pé aláàjì lẹ́yìn tí ìyá yín kú ẹ padà sílé tàbí bẹ́ẹ̀ kọ́ kí Wasiu Ayinde máa kọrin jọ yẹn gangan
ọjọ́ tí ìyá Wasiu Ayinde kú ó tún wá mú máìkì dání níwájú Mufuty ó tún wá ń kọrin ayé wọ́n tún wá ń jó wọ́n tún wá ń lùlù níwájú Mufuty odindi ìlú tẹ́tílé kú púpọ̀ káàtó tí a bá sọ Ọlọ́run ó bí wa ó kú púpọ̀ káàtó a tún wá ń retí bóyá ọjọ́ tí wọ́n tún fẹ́ ṣe jọ́ mẹ́jọ àbíjọ́ méje náà ṣe ni bóyá bàbá Mufuty á tún wá tún Wasiu Ayinde ṣe pé aláàjì torí ọjọ́ mi o ẹ má gbé ìwọ àwọn òbí yín fún ẹnikẹ́ni mọ́ torí pé ìwọ òbí inú ìwọ òbí ni pé wàbìlì wàhálìdé ní ìsànán amúrúmínà ìlàyé àṣẹ́látọ̀dọ̀ Ọlọ́run ni kò wá sí tó ń pè ní dáadáa lẹ́yìn tó bá di kẹ́ wọn tán láyé wàkúlélàhùmán máa bẹ Ọlọ́run fún wọn aláhùmá ìrè amóhùmá kàmárọ̀ bàyá ní sọ̀gírọ́n òbí wo ló lè bí ọmọ níjọ́ tí òbí bá bí ọmọ gangan kó wá gbé ọmọ yẹn sílẹ̀ kó lóun lọ sóde eré òbí wo ló lè ṣe bẹ́ẹ̀ kò sí òbí kan tó máa bí ọmọ níjọ́ tó bí ọmọ kó wá gbé ọmọ yẹn sílẹ̀ kó wá lọ sóde òde eré tó yá pé gbogbo òbí tó bí ọmọ láyé yòhí wá yòó mí tù ní Ọlọ́run pa òbí níjọ́ tí ọmọ ń bọ̀ láyé ni Ọlọ́run pa ìyá níjọ́ tó ọmọ ń bọ̀ láyé ni ohun Ọlọ́run ló dẹ̀ mí ẹ padà lọ́lọ́run ṣe ní pé máa bẹ Ọlọ́run fún ọ pé Allahumma èrè amóhùnmọ́ ká máa rọ bàyá ni sọ̀gírọ̀ bọ́ ṣe kẹ́ mi bọ́ ṣe ṣe mí bọ́ ṣe gẹ̀ mí kékeré bá mi kẹ́ wọn òbí ò lè fi ọmọ lẹ́yìn níjọ́ tó bá bímọ láyé ìyá wa kú ní ìyá tẹ́ pé bó ṣe wà yẹn lẹ́yìn Ọlọ́run tẹ́ pé Allahumma qaddara bọ́lọ́run ṣe náà máa ṣẹ̀dá ọ̀dọ̀ Ọlọ́run ló wà òbí máa ń jẹ́ sábàbí oríire fún ọmọ ńgbà míì tàbá wá ní ká lọ wo ìgbìyànjú ìyá yìí lórí Alhaji Wasiu kan tó débi tí wọ́n dé yẹ kò kéré ẹni wá ra ayé gbé fún yín tó gbìyànjú kí ayé rọrùn fún yín ó wá bọ́ sálẹ̀ kìámọ̀ ẹ wá nẹ́fẹ́ lọ pọ́n àfáà kan lé Alhaji Wasiu Ayinde kú púpọ̀ káàtó táwọn àfáà tí wọ́n já àwọn àfáà wa ta lérò pé kí wọ́n pè yín sákèésì tó bá pè yín sákèésì ẹ ká wá sọ fún yín torí a nífẹ̀ẹ́ yín torí a fẹ́ kẹ́ ṣíra rẹ̀ torí pé àwọn àfáà wa yìí wọ́n mọ ìwọ òbí pàápàá jùlọ wọ́n mọ ìwọ ìyá ọjọ́ tí ìyá tí wọ́n kú kí ni wọ́n sọ nínú mọ́tò ọjọ́ tí wọ́n lọ sí Ìlọrin àwọn ni wọ́n sọ o mo ní fídíò ẹ o wọ́n ní pé njọ́ táwọn lọ sí Ìlọrin tó pé wọ́n pé ìyá tí wọ́n kú àwọn ń sọ nínú mọ́tò pé ṣáwọn òwà ti tán báyìí ìyàwó wọn ló dáhùn padà pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ lè tán tó wọ́n mọ ìwọ òbí wọ́n mọ bí ìwọ ìyá ṣe tó nínú ayé àwọn náà ìyá tí yín ló wá kú yẹn sọ́fẹ́kẹ́yìn tán lójijì ni Alhaji Wasiu Ayinde àwọn máa sọ tọrọ a nífẹ̀ẹ́ yín o eléyìí kò dífẹ̀ẹ́ yín kù lẹ́mi wa sọ́fẹ́kẹ́yìn tán lójijì náà ṣe lè sọ fún yín pé kò jẹ́ kẹ́ ẹ fìyà yín lẹ́yìn tí ìyá yín kú ó jẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣe àpọ́nlé wàbìlì wàhálìdé ní ìzáná dáadáa ní tẹ́tú lè ṣe fún ìyá yín tí ìyá yín bá kú ni pé kẹ́ ẹ jókòó nílé fúnjọ́ mẹ́ta kọ́ ní kí ló dé Alhaji Wasiu Ayinde mò ń dárò ìyá mi tó kú lọ́wọ́ torí pé ìyá tó kú yẹn ẹnìkan ò nífẹ̀ẹ́ yín lábẹ́ sọ́mọ tó ìyá tó kú yẹn ìyá tó kú yẹn nìkan lóore yín dùn mọ́ lábẹ́ sọ́mọ kò sẹ́ńtóore yín dùn mọ́ tó yá yẹn mọ́ ìyá yẹn nìkan lóore yín dùn mọ́ ìyá yẹn nìkan lóore yín dùn mọ́ ìyá yẹn wá kú ẹ wá ní ẹ lọ ṣàpọ́nlé fáàfáà kan ní àáfáà tó yẹ pé àáfáà ìlú tẹ́pẹ́ tí ìdájọ́ yìí bá ṣẹlẹ̀ nínú ayé nínú ìlú báwo làáfáà yẹn ṣe máa ṣèdájọ́ yẹn Alhaji Wasiu Ayinde ẹlẹ́ẹ̀kejì Alhaji Wasiu ihun tẹ́ tún wá ṣe yẹn Alhaji Wasiu ẹ má bínú o wàláhì nífẹ̀ẹ́ yín o ta ni mo lè pè lórí aago kí n sọ fún yín máa sọ fún yín o wàláhì mi lè pè yín ni o mi ní aago yín lọ́wọ́ o ṣùgbọ́n kan tí mo fẹ́ kó yé wa nílé ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí àtúnṣe ti wà tí ẹ bá fìfẹ́ gbọ́ mi o ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ fààrọ̀ fún yín pé ìyá yín kú ẹ̀rìn ìyá yín bọ̀lẹ̀ ẹ lọ pọ́n àfáà lẹ lọ sóde eré Alhaji Wasiu ṣé ń júwe fún àwọn ọmọ yín pé ọmọ yín tó bá rí bẹ́ ṣe rí yẹn nínú ayé ọmọ yín tó bá rí bẹ́ ṣe rí yẹn nínú ayé tó bá ju bẹ́ ṣe rí lọ́lọ́ yín nínú ayé ṣéjọ́ tẹ́yìn náà bá ṣíwọ́ ọṣẹ́ tẹ́ bá dàgbàdàgbà tẹ́ ní kú ní kékeré o kí tẹ́ bá ṣíwọ́ ọṣẹ́ ṣé kó pa yín tì àbí kó sáré kọ́ àwọn àfáà lójú pé sáré tí bàbá mi bọ́lẹ̀ pé òun lọ sóde eré ṣé ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ yín ni ṣé ń sọ orú yẹn fáwọn ọmọ yín Alhaji Wasiu Ayinde torí pé gbogbo ohun tí a bá ṣe ó ti dìtàn
ó ti di tán. Ó túmọ̀ sí wípé ó yẹ kí àwọn àáfàá pé yín ṣàkíyèsí irú ẹ̀ pé irú eléyìí o inú ìwọ̀ tíyàn ń fún àwọn òbí ẹ̀ láyé ni pé wà bèlè wá lìdè ní ìzànà ṣe dáadáa sí wọn lójú ayé wọn. Tán bá tún wá kú tán wà tún wá máa wá bẹ lọ́hùn fún wọn. Inú dáadáa náà ni pé njọ́ tí wọ́n kú wàá jókòó sílé gbogbo àwọn àáfàá ló paná pé táǹsìyà ó kéré ju ọjọ́ mẹ́ta ni kíyàn fi jókòó lé kán máa wá kì í. Kò jẹ́ kẹ́ ẹ jáde ńjọ́ yẹn pé ẹ lọ pọ́n àáfàá kan lé torí kò sí àáfàá kan lábẹ́ sọ́mọ̀ tó ní ìwọ̀ tó àwọn òbí yín lọ́dọ̀ yín lájú wàásù Àyìndé. Kò sí àáfàá kan tó ní ìwọ̀ tó àwọn òbí yín lọ́dọ̀ yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ kíní kan dájú pé tọ́lọ́run bá yọ ìstìjáàbà àwọn òbí yín kò lára yín kò kúta àáfàá kankan mọ́ lábẹ́ sọ́mọ̀. Àáfàá kankan ló sọ yín níbẹ̀ yìí dà o. Àáfàá kankan kọ́ ló sọ yín níbẹ̀ ṣe dà. Ọba tó ní yín ló kọ́ ní láwọlì Mufuty pẹ̀lú àníyàn àwọn òbí yín torí pé Ọlọ́run júwe àwọn òbí méjèèjì ni wàbìlì wálìdé ìzànà. Èmi dẹ̀ máa ń jẹ́ kó yé àwọn pé òbí méjèèjì ló ṣe pàtàkì inú ayé dandan kọ́ ní ìyá nìkan torí ìyá nìkan la máa ń sábà sọ ṣùgbọ́n àwọn òbí méjì ṣe pàtàkì inú ayé torí pé ó jẹ́ pé àwọn ìyá náà máa ń ṣe wàhálà jù láyé ṣe máa ń rò bẹ́ẹ̀. Ìdí eléyìí ẹ jù Wasiu Àyìndé àkíyèsí mi fún yín wá ni wípé irú tó ṣẹlẹ̀ yìí ó burú ju ọ̀rọ̀ ganugamu táwọn èèyàn ń sọ lọ. Tọ́rọ̀ bá wá rí bó ṣe rí yìí ẹ ti ṣàṣìṣe yẹn náà o ẹ lè rí ìyá mi mọ́ o torí pé ọjọ́ tí gbogbo ẹni tó bá súnmọ́ yàn láyé tó bá kú bàbá ni ìyá ni ọkọ ni ẹ̀gbọ́n ni àbúrò ni ọmọ ni tó bá kú dandan ni kíyàn wà nílé fúnjọ́ mẹ́ta kó máa ṣe tánsíà kó máa wá kì í. Ṣé wá rí Ọlọ́run má jà rí o Ọlọ́run má jà rí o inú ẹni tí ẹ lè rí padà mọ́ làwọn òbí. Bí ọmọ bá kú bí wọn bá fọ ọmọlẹ̀ tó bá lọ sóde eré kò tún tó burú ìyẹn tí lè padà bí ọmọ mi. A máa bẹ Ọlọ́run má pọ̀ ọmọ fún wa o. Bẹ́gbọ́n bá kú bábúrò bá kú bígbọ́n bá kú àmọ́ táwọn òbí bá kú èèyàn ò lè rí ẹlòmíì fi replace àwọn òbí yẹn o. Kódà máa ṣe bí ìyá ò lè dàbí ìyá máa ṣe bí bàbá ò lè dàbí bàbá kò sẹ́ni tó lè ṣe bí àwọn yẹn ṣe ṣe. Kò sẹ́ni tó lè ṣe bọ́ ṣe ṣe o. Ṣé wá rí àwọn àáfàá tó yẹ kó pè ní ṣàkíyèsí ibẹ̀ tẹ́ lọ bá àwọn lè mí rí gẹ́gẹ́ bí pé àwọn ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀ yìí. Tó dẹ́yìn ò mọ̀ àwọn ló yẹ kí wọ́n pè ní ṣàkíyèsí pé ànájọ́ tàná tí wọ́n kú ọjọ́ tí wọ́n ń ṣerú eléyìí ṣe bálájí Wasiu Àyìndé ló wá play ìjọ náà nílọrin. Ọjọ́ tí àná tí wọ́n kú kílé táwọn fi jókòó sílé tó wọ́n fi wá sínú họ́ọ̀lù. Àbí tírú ẹjọ́ yìí bá ṣẹlẹ̀ nínú ìlú tó ń bá wa kó bá Mufuty ipe ta ni kéèyàn fi àpọ́nlé fún nínú òbí àti àáfàá ta ni ẹjọ́ ni Mufuty máa dá. Ó túmọ̀ sí pé àwọn ilé ẹ̀kọ́ wọn sọ fún yín ẹ̀yin ò mọ̀ tí wọ́n bá wá sọ fún yín tí ẹ mọ̀. Àmọ̀ràn mi ni wípé èmi sọ ni o bóyá ẹ lè gbéyàn méjì mẹ́ta dìde kí wọ́n lọ ṣe umura àbí kán lọ ṣe áàjì fún ìyá yín lórúkọ ìyá yín. Àmọ̀ràn ni o bóyá kán lọ ṣe umura àbí kán lọ ṣe áàjì fún lórúkọ ìyá yín. Bóyá Ọlọ́run á wo àìmọ̀ yín yóò fi bá yín ká aburú yẹn torí pé tí ẹ bá wò níran tí ẹ bá wò iye sọ̀rọ̀ tá à ń sọ yìí àní bàbá Mufuty sọ wípé ọjọ́ tí ìyá tàwọn kú ẹ̀rù ń bà wọn káwọn pé ṣé ìgbésí ayé àwọn ò ti tán ìyàwó wọn ló dá wọn padà ṣé wọn bẹ lọ́hùn kẹ́yìn tán ni tí wọn bẹ lọ́hùn kẹ́ má ṣe dáadáa ni torí pé ìyá ti yín lélẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin assalamu wa ilal liqa'i.